Gani Adams ó dójú ti gbogbo ìran Yorùbá pátá kì í sì wọ́n la fi dá Ààrẹ Ọ̀nà Kakanfò ní àti ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó wà lè bá dìyẹ Gani Adams àti ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ogun wá dé sílẹ̀ Yorùbá àwọn kidnapper dé bandits dé wọ́n pa wá lọ́mọ wọ́n kó wa léèyàn àwọn Fúlàní fogun jà wá ó wá sápamọ́ ààrẹ ọ Gani Adams ibo ló wà mo ti fi ohun ránṣẹ́ sí ọ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ní ìgbọ́ kó sọ̀rọ̀ jáde gbogbo ọmọ Yorùbá pátá lọ́wọ́ mi sí ọ lákòókò yìí o ìwọ Gani Adams ibikíbi tó bá wà fẹ́ rí ọ kó jáde yé ká mọ kókó ẹ ìwọ lọ sápamọ́ ó sì dẹ́rí bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ gbọ́nù tàn rí ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò kan kú sílé Ààrẹ Ọ̀nà Kakanfò kan kì í kú sílé ojú ogun l'Ààrẹ Ọ̀nà Kakanfò kú sí ìgbà tó tẹ́wọ́ gbórí Ààrẹ Ọ̀nà Kakanfò wọn àpàtàfọ́ Gani Adams ọ̀dàlẹ̀ ni ọ́ ò kì í sọmọkọ Gani Adams ọ̀dàlẹ̀ ni ọmọ àlè ni ọ́ ò kì í sọmọkọ Yorùbá torí mi ti lọ káàkiri gbogbo ṣebí àkókò lólówó ti wá olówó wá láti Àrìngìdì Àkókò wọ́n sì fọwọ́ sílẹ̀ wọ́n fi ọjọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò èmi sì ti lọ káàkiri gbogbo ilé Àkókò pátá mo dé Ìkàrẹ́ Àkókò mo dé Ọ̀kà Àkókò mo dé Ìwọ̀n Àkókò mo dé Súpárì mo dé Ẹ̀mẹ̀jì Àkókò mo dé Àrìngìdì tó ti wá mo ti lọ bá wọn ìyá wa àwọn bàbá wa ń bẹ̀ ọmọ tẹ́ ẹ fà sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ló ń dójú tì ìran Yorùbá ṣe ló ń sápamọ́ àgbúrò ìgbà tó gún dé àwọn bàbá sì sọ fún pé òkè ń sọmọ àwọn wọn lọ máa lè ní ọ Gani Adams wọn lóòkè ń sọmọ Àkókò wọn lọ mọ Nupe ní ọpẹ Nupe ló ti wá wọn ní Nupe Niger State ló ti wá wọn ló kó oṣù ní bàbá àtìyẹ wa dá l'Àkókò l'Àrìngìdì Àkókò wọn ló kó oṣù lẹ wá dá ibẹ̀ wọn sì bí wọ sí ló fi wá ń kílèmù kọ́ Àkókò ni ọ ló fi wá tẹ́ rí gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ Yorùbá ó mọ túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ni aṣíwájú ogun lẹ Yorùbá l'Ààrẹ Ọ̀nà Kakanfò olóṣíwájú ogun náà ni ó sì kẹ́yìn ogun wá dé wọ́n wá sápamọ́ ààrẹ ọ gbogbo agbára lẹ Yorùbá àkórí ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀rẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò wà lọ́wọ́ ẹ àpò mẹ́rìnlélógún ló wà lára ẹ agbára ni gbogbo ẹ àpò wà lọ́wọ́ ẹ ọfà wà lọ́wọ́ ẹ ìwòpé wà lọ́wọ́ ẹ agbé àdó òjì lé ọ lọ́wọ́ a sì gbé àdó òjò lé ọ lọ́wọ́ àdó táwọn bàbá tí Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́kọ́ lò tó fi jagun lẹ Yorùbá nìyẹn àdó òjì àtàdó òjò owó ẹ ló wà ó wá kó gbogbo agbára yòókù pamọ́ ó sápamọ́ nígbà tó gún dé ó yọjú ààrẹ ọ tó bá ti mọ̀ pé ò tó ṣe Gani Adams tó bá ti mọ̀ pé ò tó ṣe tètè kó sílẹ̀ fọmọ tó tó ṣe àtìrí ẹni tó tó ṣe báyìí àtìrí ọkàn lọmọ àtìrí akọ ọmọ akíkanjú ọmọ ilẹ̀ Yorùbá tó tó Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe tó tó gún jà síbí wọn náà ti ríran wò wọ Gani Adams síbí wọn ti ríran wò tó bá ti mọ̀ pé ò tó ṣe gbogbo agbára tá a kó lé ọlọ́wọ́ ilẹ̀ Yorùbá pátá tètè kó sílẹ̀ kó kó lẹ́ tó tó ṣe lọ́wọ́ kó lé ọkàn lọmọ lọ́wọ́ kó kó lé akọni lọ́wọ́ kó jẹ́ kó rí lò pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ fún díẹ̀ yìí Gani Adams mò ń bẹ́ẹ̀ sọ òdodo mò ń bẹ́ẹ̀ sọ gbogbo ọmọ Yorùbá dán mi sọ lákòókò yìí o kò láti ibikíbi tó bá wà kó gbọ́ ọ̀dàlẹ̀ ni ọ́ Gani Adams ìkà ni ọ́ ọ̀tá Yorùbá ni ọ́. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan ṣe rí eléyìí tá a mú wálé ní gbáǹkọ́gbì ni o ó yá ẹ jẹ́ ká jọ wò ó ṣùgbọ́n kó tó di pa máa wo fídíò náà ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn ẹ bá mi click lé subscribe button yẹn lórí ọ̀fẹ́ ní subscription o kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ò ní fi gbé ọmọ sí o. ẹ máa gbàdúrà fún Sunday Igboho torí Yorùbá ò lè never ronú ohun tí Yorùbá ò dẹ̀ fi ní never ronú ni wípé ìjẹkújẹ ò ń jẹ́ kí Yorùbá ó gbọ́n. ẹ bá wa bí àwọn ọmọ Yorùbá léèrè kí la fẹ́ kí làwa Yorùbá fẹ́ ẹ bá wa tún jẹ́ kí n sọ pé àwa Yorùbá torí mo ti rí pé gbogbo àwa Yorùbá orí wa pé ṣùgbọ́n àwọn kan wà nínú Yorùbá tí wọ́n ń ṣe ẹrú lọ́wọ́lọ́wọ́ lábẹ́ Gani Adams tó pé ẹ̀ láàrin Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá sọ pé a ní kí gbogbo wa jọ papọ̀ ká jọ ṣọ̀rẹ́ ká lọ bá Fúlàní tó jẹ́ nímì wàjà bọ̀ mo rí àṣírí kan wípé àwọn tó ń pe Gani Adams ní ọmọ tápà wà láì wọ́n parọ́ mọ́ èyí tí ò wá yé àwọn ọmọ Yorùbá tí wọ́n sọ̀pọ̀tì máa yìí ni pé ìdá ń bá àkọ́jẹ́ kò mọ̀ pé ilé ara ń lòun bàjẹ́ ìfẹ́ tẹ́ ní sí Gani 1,000 tó ń fún yín lówó oúnjẹ tó ń fún yín yẹn ó ti wà ní bírèèni yín débi pé èèyàn díje ó ń gbèjálẹ̀ Yorùbá láì gbà kọ́bọ̀ láì ta sí yín láì bá yín jà láì bu yín láì tiẹ̀ rí ti yín rò wọ́n já àwọn ọmọ gbé ó ka lára ní last one tí kò ó ṣe nítorí pé ó fẹ́ kí Yorùbá bọ́ lọ́wọ́ Fúlàní
eléyìí tó dẹ̀ tó dé yìí nísìn insecurity ló dé bá, insecurity yẹn ló face. Ẹ bẹ̀rẹ̀ sí ní di àwọn èèyàn síta, ẹ ń ṣépè fún lọ́tún, ẹ ń ṣépè fún lọ́sìn láì ṣẹ̀yìn. Mo ti dákẹ́ lórí ọ̀rọ̀ yìí, mi ìsọ̀rọ̀ mọ́ lórí ẹ̀ o. Bọ̀bọ̀ wá rí pé nǹkan burúkú yẹn wá ń pele sí, ó wá ń pele sí, ó wá ń pele sí. Àtọmọdé o, àtàgbà o, gbogbo wọn ní kò sẹ́ni tó ní làákàyè náà tó láwọn ṣọ́fíìsì tó wà lọ́dọ̀ Gani Adams, tó láwọn kan wà torí wọn pé ìwọ kọ́ ló tó OPC yìí lẹ̀, ìwọ kọ́ ló ní, wọ́n fi ẹ̀jẹ̀ youth leader ló ń gbọ́ OPC lọ́wọ́ ẹ̀ tó ní. Wọ́n wá ń pàtó orí burúkú yẹn, ó ti jà fúnlẹ̀ Yorùbá, sẹ́yìn mọ́ta tó ń jà ogun kí ló jà kó sógun tó ń jà. Tógun kan tíyàwó níyàwó pé ogun kan gbọmọ lọ́mọ, ogun ọmọ ọ̀tá tó ń ṣe kiri, ẹ mọ gbà tí newspaper ti post ẹ̀ tí Ọbásanjọ́ tó ti sọ pé kọ́ lọ arrest ẹ̀ gbà yẹn. Bó Ọbásanjọ́ ní kó arrest ẹ̀, ṣé ẹ mọ tó pàǹgbà náà, ṣé ẹ mọ iye aburú tó ṣe, ẹ mọ ní Yorùbá tó bàjẹ́ gbà yẹn. Fipá gómìnà olóbìnrin sùn, fipá ṣe kíní kan Yorùbá ẹ máa parọ́, ẹ hàn jalè, kí àwọn ti fọyàn lórí, oríṣiríṣi náà dánwò lẹ́kọ̀ọ́. This so-called OPC nígbà tó dé ọwọ́ Gani Adams, nígbà tó gba template yẹn lọ́wọ́ bàbá Frederick Fáṣẹ̀hùn, ìyẹn dẹ̀ filẹ̀ fún yẹn ń wò títí tí yẹn fi kú, ìyẹn ò dá sí. Ó gba gbogbo template yẹn lọ́wọ́ bàbá yẹn, the man was looking at you. Ó wá lọ gbé owó fún bàbá Adéyẹmí, wọ́n fi ẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tán, wọ́n máa lé ilẹ̀ Yorùbá, wọ́n tún jẹ́ kápá ní ẹ́. Ó wá support Fúlàní, ẹ máa ṣọ́ gbogbo ìgbà tí Sunday bá ti láṣeyọrí báyìí, àwọn ọmọ tápà, àwọn ọmọ lẹ́yìn ẹ̀ máa jáde ní. Wọ́n máa ṣépè fún Sunday. So inú Gani Adams dùn lọ ṣe ń jíwá gbé ilẹ̀ Yorùbá, ó lè ṣe, ó lè jẹ́ káwọn tó fẹ́ ṣe. Ẹ sọ fún Gani kó panu wọn, kó sọ fún àwọn ẹ̀kọ́ get out. They should not distract us in Yorùbá land. Ìgbòho lọ ní ìjọ Saturday bíjọ Friday ni. Àwọn tí wọ́n gbé ní Ìgbòho àti bẹ̀ẹ̀pá àbí kí wọ́n pè ní ẹ̀ tó súnmọ́ Ìgbòho. Ọmọ àti ìyá 150 million àwọn Fúlàní ẹ̀ náà fẹ́ gbà. Wọ́n sọ kọ́bọ̀ tí joint security láti ọ̀dọ̀ federal nígbà state òwúlò tí state government wọ́n sọ kọ́kọ́ lọ́yọ̀ state tí ó fọ́n Trump. Federal government láti gbá àwọn èèyàn dídé pẹ̀lú Sunday Igboho ìlú ẹkùn, wọ́n combine together, wọ́n dẹ̀ rúmi gẹ́ẹ̀tì inú gbókiri tí wọ́n lọ gba àwọn ọmọ yẹn wálé, àwọn ọmọ Gani bẹ́ síta, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè. Ẹ kí ni kọ́kọ́ tó ń jà mí lẹ́nu tó ń dín mò ń béèrè lọ́wọ́ ara mi ni pé what has this man done wrong? Ṣé kí Igboho lọ máa lọ ní gbogbo lọ́ máa ṣe gbogbo nǹkan yẹn? Ṣé ó bí nínú ni kí ni ìbínú bẹ̀? Why are you people doing this? Nǹkan tí ó ti yé mi dì sí nìyẹn, bá mi bí Gani léèrè. Ẹ ṣe wọ́n ní Igboho ṣẹ̀ nípa pé ó lọ ní gbó káàkiri ní gbó lọ́ńdà bò kí ó gbọ́ àwọn èèyàn wálé. Ẹ lọ ṣe òfin. Ẹni ṣe òfin ni wọ́n yìn bọ̀, wọ́n yà ọmọ ẹ̀ bọ̀ gbogbo afọ́júrí kí á ti gbé information, wọ́n ti pa gbogbo àwọn ẹlẹ́yìn ẹ̀tàn, wọn ò pa anybody. Ẹni gbé yẹn ò ta. Look, àwọn ọmọ Yorùbá pọ̀ ní gbó bíbà tí wọ́n ti jí gbé. Ẹ bọ́ sínú ògbó ẹni ẹnu ẹ lọ gba àwọn èèyàn wá, ẹ lọ gba àwọn wá fẹ́ nídìí kẹ́ ẹ kọ́ ti Yorùbá. Yorùbá will give you the accolade. Accolade lẹ́yìn fẹ́. Ifá máa gbé gold medal sí lọ́rùn báyìí. Àti medal wà lé, bóyá kí n kó wá kẹ́rin. A ní medal tá a ṣe ló wà lé. Tá a mẹ́rin ṣe program. Bọ̀ àwa máa kó fún yín àkóso yín lọ́rùn. Kẹ́ máa lù kiri kẹ́ gbé lọ Central Bank lọ fi gbowó. Tó bá jẹ́ yẹn lẹ fẹ́. Sí, téèyàn kan bá jẹ́ content creator tó create content tó ń ṣe content yẹn táráyé dẹ̀ ń wò. Ẹ̀yin náà lọ create ti yín náà. Ẹ jókòó síbẹ̀ ẹ̀rù pákó kiri ẹ̀ ń gba gbádùn òjì kan kiri gba ẹ̀kẹ́ white yẹn kó sọ́nù. Ẹ wà comfort zone ẹ̀ sọ pé dandan àfi kí ìjọba fún yín láyè, Ìgbòho ìdẹ̀ yẹn tí kí ìjọba kankan fún un láyè. Bó ṣe ń talára sí ẹ wọ àwọn ọmọ tó ń gbé ní Yàwọ́ta ká níjọba Ọ̀yọ́ state ti gbà láyè máa láwọn ti ká ọmọ ẹ̀ dé. Because èèyàn lọ sógun ó pẹ̀ dìyẹ mẹ́sàn ó lóun pẹ̀ èèyàn mẹ́fà. Ó tún wá délé pàpàpàpà ó tẹ̀ dìyẹ mẹ́fà pa bítogun òṣojú wa ṣé tilé òṣojú wa? Ṣé tilé òṣojú wa? Èèyàn ló lè gba ọmọ yìí lẹ̀ kán fún nǹkan gbà òun láyè fún un lọ. Ó dẹ̀ lọ create àyè lọ́wọ́ rẹ̀ wọ́n ló gbókiri ó ń kó gbá àwọn gbá wá káwọn àbúwá ẹ̀yìn náà lẹ sọ pé content creator ni kò kẹ́ anybody wà ìrẹ́ ló gba èjẹ́ kìíní kan. Kò dẹ̀ dáyé lóhùn kò sọ̀rọ̀. Kò jẹ́ kí nǹkan tẹ́ ṣe yẹn distract òun. He still continue doing it. Ẹ̀yin wá dé ẹ wá ń ká ọmọ yín in fact tó bí mi nínú mo fà sọ̀rọ̀ lẹ́yìn ojú pé wọ́n wá pọ̀ sí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní káwọn èèyàn jáde ẹ lọ máa ṣépè fún ẹ lọ máa bú èpè lásán kì í jà gbọ̀nrín o ẹni tí ó bá wù èpè kì í jà ẹni tí ó bá wù akéèpè jà àwọn èpò kì í jà ẹni bá ṣe dáadáa tẹ́ ẹ ṣépè fún ọlọ́mọ máa yé pé yẹ padà sí ṣàdúrà fún ni ẹni bá dẹ̀ ṣe tó wù wá bí tó wù èpè táláyé bá ṣàdúrà fún èpè ló máa já sí fún lọ́dọ̀ Ọlọ́run gbogbo èpè tẹ́ ẹ ṣe fún Ìgbòho èpè tí wọ́n fi pátá kò ṣe ara ló fi sàn sí ni o ètí mo wá sọ pé àwọn Yorùbá ti pé ni pé màá ti rí tó fídíò mi mẹ́jọ tí different sectors tán tẹ̀ kí sọmọ lẹ́yìn Ìgbòho
náà tiẹ̀ kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́lẹ̀ táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní jáde pé Gani fi fọkùnrin lọ́rùn lẹ̀ mélòó ló fi ju Ìgbòho lọ́gbọ́n tó jà gbọ́ràn ṣé torí wọ́n ti fi Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ àwọn tó lọ́wọ́ pásítì ẹnìkan bíbí lẹ́yìn lẹ́nu pé látàyè Abíọ́lá ni wọ́n ti bastardize Ààrẹ Ọ̀nà Kakanfò but I will tell you that Abíọ́lá náà fight fúnlẹ̀ Yorùbá ikú wo l'Abíọ́lá kú ikú fẹ́ Yorùbá ló kú pé no bẹ́ẹ̀ ṣe ń cheat wà lẹ̀ Yorùbá wọ́n win election and àsìkò Yorùbá lè lè we must collect it ló kú lé lórí ẹ mọ iye ogun tó jà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ló fẹ́ gbapò lọ ara pé àìfẹ́ gbépò lẹ́ẹ̀ta àwọn Fúlàní ṣe náà ni náà fún gbéjọba fún Abíọ́lá torí wọ́n máa Abíọ́lá dáadáa òun tún sọ lórí ju Tinubu lọ ọ̀dọ̀ Tinubu ni ọ̀dọ̀ Abíọ́lá ni Tinubu ti tọ́ gbogbo ògbóyà tó ń lò yìí Abíọ́lá yà wèrè jù wọ́n lọ ó wú pẹ̀ Tinubu gbogbo confidence Tinubu lò ọ̀dọ̀ Abíọ́lá ló ti kọ́ gbogbo nǹkan tó lẹ́jọ́ plan kalẹ̀ ní hope 93 yẹn ó ní Tinubu ló wá effect sí ẹ̀rù tó ń bà wọn Fúlàní gbà yẹn tó fi gbéjọba f'Abíọ́lá Tinubu gbọ̀wọ̀ gbàjọba lọ́wọ́ wọn wọ́n gbéjọba fún ló execute tẹ́ ẹ̀rí yẹn ló ṣe pé ní renewed hope nítorí ṣe lè má ti yẹ wá sí bọ́n táwọn mọ̀ ní pé is the only man tó ń tẹ̀sí wọn lójú ẹjọ́ tó tẹ̀sí wọn lójú dáadáa ó dàkẹ́ má fún second term ọdún mẹ́rin tó bá fi tẹ̀sí wọn lójú sí dáadáa ó dẹ̀ ṣe nǹkan tí wọn fi nílé reverse ẹ̀ padà kan bá débẹ̀ Fúlàní irọ́ kanṣo ló da gbogbo Nàìjíríà láàmú Fúlàní náà ni wọ́n tún ti dẹ́gbẹ́ mi lẹ̀ sí wọ́n tún ti dá mi lẹ̀ wọ́n ní ṣe kí mọ́mù àbí kí náà pè wọ́n tún ti dẹ́gbẹ́ mi lẹ̀ sí same alarm o ni wọ́n tún pe ẹgbẹ́ yẹn sí wọ́n tún ṣe dálẹ̀ ní north máa yẹn bá jáde ọmọ Fúlàní lọ ọmọ nọ́tánà lòun náà ó wá nílùú tàwọn báyìí àwọn òṣèlú orí rí mọ́ báyìí ní táwọn ń ṣe o ní pé káwọn máa dẹ́gbẹ́ agbénipa adàlúrú apààyàn làwọn dẹ̀ dálẹ̀ wọ́n tún ṣe dá mi lẹ̀ sí ó ṣe kẹ́bí state àgbẹ̀nà ti dálẹ̀ ó ní sẹ́yìn balamu nìyẹn náà tún jẹ́ àwọn yẹn ń ṣe gbogbo orú nǹkan yẹn adẹ̀rẹ́ ẹnìkan péré ní ọmọ Yorùbá tó kó reliable ẹgbẹ́jọ tó jẹ́ security ṣé Gani Adams gbọ́n tó federal government ni although anyways ọ̀tá federal government ni Gani Adams anyways láti kí Tinubu tó di president náà ti jọjọ́ ta òṣèlú pure ni wọ́n fi OPC ṣe ló ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò tí ẹ ṣe ó lè jà fún wa ẹni lè jà fún wa òǹkàpọ̀ ẹ̀ àyórí ní èyí Yorùbá man ask this man ask him let him answer us ẹ bá wa bí léèrè bá wa bí Gani léèrè ṣọmọ Yorùbá ni ṣé òótọ́ ni wọ́n sọ pé kì í ṣọmọ Yorùbá ọmọ tápà ni tó bá jẹ́ ọmọ tápà kọ́rọ̀ lóye kò ní ààrẹ kò wọ́ọ̀tì ààrẹ ọmọ Yorùbá tí blọọdù ẹ̀jẹ̀ Yorùbá wà lára ẹ̀ ló yẹ kó jẹ́ Yorùbá wa ló yẹ kó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣọmọ tápà lè gbé torí pé wọ́n ṣe yìí níṣẹ́ ló ń ṣe bí ìgbà tí Ṣàngó Olúfijọ́ Ṣàngó Olúkòso Ṣàngó Olúfihàn gbà yẹn tó jẹ Aláàfin ṣé mo pẹ́ jẹ́ méjì ní tiẹ̀ náà ìyá ẹ̀ ọmọ tápà ni bàbá ẹ̀ lọ́mọ Ọ̀yọ́ ìyá Ṣàngó ọmọ tápà ni ibẹ̀ kan ló ti gba agbára kó máa yọná lẹ́nu àwọn ọmọ arigidi wọ́n nílé yóò tẹ̀ tán máwọn rárá lóńdó wọ́n ní kí n ṣe ọmọ arigidi pé ló pa kókó wọ́n gbé wá bẹ́ẹ̀ ni wọ́n náà bàbá ẹ̀ wá dáko ni ọmọ tápà ni wọ́n if it is true you are tápà lè pe ó ti fi mọ̀ wá wípé o hate Yorùbá o ready láti jà fún Yorùbá àwọn máa lé Yorùbá tó wá wà lọ́ndà ẹ̀ tí wọ́n jẹ tán mu lábẹ́ ẹ̀ tó sọ dẹrú àwọn náà wá tún jáde fún ọmọ ìyá wọn tọ́jọ́ jẹ́ Yorùbá wọ́n wá jáde wọ́n wá sọ kábàkàbà sí Sunday Igboho what has that man done wrong is my question. That should tell us just one allegation tó bá fi kàn just one ẹ̀ṣẹ̀ tí Igboho ṣẹ̀ kẹtẹlẹ o gbogbo pàtí Igboho tẹ̀lé Tinubu tó ń ṣe yẹsàyẹsà lọ́dà Tinubu o ní ìtòdé ké o ṣùgbọ́n as soon as ẹni pé ọ̀gbẹ́ni Mark ti bẹ̀rẹ̀ sí ní ṣe security ẹ̀bẹ̀rẹ̀ gbé ní 2021 ẹ̀ bá aṣọ ẹ̀ fi ẹ̀jẹ̀ sínú ẹ̀tútọ́ funfun jáde aṣọ ń káyín lára gbogbo ọmọ Yorùbá ṣe àdọ́ ẹ̀ aṣọ ń káyín lára ń gbà yẹn you people don't tell us ọ̀tí tẹ́ sọ́tọ̀ kù fún tẹ́ káwọn DSS lọ lé ẹ̀ mọ̀ ń pa A to Z ìwà táìwù yìí ti fi hàn wá pé mọ̀ ń pa bí wọ́n ṣe gbé Igboho lákọ̀ọ́kọ́ ó ti fi hàn wá pé mọ̀ ń pa ẹ̀ and that is why táwọn serious ọba ò ṣe serious pẹ̀lú yín wọn ò rí yín bí èèyàn wọn ò sí ọmọdé ò ti ń pariwo káṣẹ fìdẹ̀dá fún wa ní freedom ayé fìdẹ̀dá kékeré ayé jẹ kí they see you as unserious fellow I am too sure aláàfin tó wà bẹ́ẹ̀ ìwà ti mọ̀ pa wọn ti ṣe mistake fi ẹjọ́ yìí you don't want to be our Ààrẹ Ọ̀nà Kakanfò
o rẹ́dí láti ràn wá lọ́wọ́ o rẹ́dí láti bá wa ṣe kankan o dẹ̀ tún wà ń dẹ àwọn èèyàn síta tó máa sọ̀rọ̀ sí Ìgbòho kiri kí ló dé ẹ̀dẹ̀ fọmọlọ́mọ lọ́rùn rẹ̀ ẹ̀yin náà lọ ṣe skit tí ẹ̀ka ìjọba pé content creator ni Ìgbòho ló lọ plant woman tó gbé wa Ìgbòho ló plant ẹ̀sìn gbogbo pé tó bẹ́ẹ̀ o fún 16 weeks tó ti wà bẹ́ẹ̀ dó síbẹ̀ o ìwà àtọmọ ẹ̀ dó síbẹ̀ ó yẹ ní Fúlàní má bá fìyà jẹ Ìgbòho ló ṣẹ̀ wá lọ gbà padà ẹ̀jẹ̀ ti bọ́ sápá ó ti ta kọ́kọ́ lọ yìí ẹ ti insane tó bá wá insane ẹ̀yin ló yẹ kó máa pè bẹ́ẹ̀ ẹ ní tìjú ní tẹ́ bá ní tìjú ṣe ní gbogbo yín kóra yín kiri ṣe bẹ́ẹ̀ dísìlé ògùn kiri ojú social media ẹ lo ògùn yín sì kẹ́ kọjá sínú gbókẹ́ lọ́ba ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí o márùn nínú wọn ló wà ní gbèkùn Fúlàní o tó ti mọ̀ bọ́ ìfẹ́ ṣayé wọn sí àwọn ọmọ Gani dẹ̀ ni àwọn OPC àwọn Gani Adams ni wọ́n wà ní gbèkùn Fúlàní ní Kwara State táwọn yẹn ti gbé wọn pàtó ti jí wọn gbé síbẹ̀ wọ́n lọ sọ ránsọ́ọ̀mù fún Fúlàní ní Fúlàní tún dáhùn tó lọ sọ ránsọ́ọ̀mù gbé náà tún jí wọn gbé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbà wálẹ̀ lẹ́ Yorùbá ẹ̀yin tẹ́ ń takù Yorùbá tó lọ gbà wálẹ̀ ẹ̀yin tẹ́ ń takù Yorùbá tó ń wọnú gbó ẹ̀yin ẹ̀gbọ́n ní Fúlàní jí ní lọ́mọ gbé lẹ́ lọ sọ ransom. Are you people not ashamed? Aren't you ashamed of your life? Aren't you ashamed of yourself? ẹ wá bọ́ síta ẹ wá sọ kábàkábà tó bá yín lẹ́nu wọ́n ti pọ̀ rẹpẹtẹ́sì onígbòmọ̀kò páàkì nìkan ni mo ní tẹ́lẹ̀ àti bàbá tí òróró bóra mọ́ yẹn bàbá tó ti bóra káyé ẹ̀ ti bàjẹ́ tó jẹ́ pé ọmọ ní Gani Adams máa jẹ́ fún torí wọ́n fẹ́ jẹ tí ò jẹ́ kọ́ gbọ́n àjẹbánu ayé àjẹbánu tí wọ́n jẹ wọ́n tẹ̀kẹ́ tẹ̀ lọ́wọ́ wọn àwọn completed building àwọn school tó ti bàjẹ́ ibẹ̀ lọ fi ń ṣe lé inú gbọ́lẹ̀ lọ ń gbé tẹ́lẹ̀ wọn gbé lérí wọn gbé lọ́wọ́ bí táwọn OPC wà Gani ti sọ gbogbo wọn dẹrú ó ti sọ wọn dẹrú lábẹ́ ààrẹ that's why tẹ̀sí ní fashion different factions ló wà nísìn àwọn tó rí wọn pé máa play nǹkan táwọn yẹn sọ kẹ́ gbọ́ Fúlàní ṣé kó ní kálukú wa pàwọ́rọ̀ ká máa wò ni we now have just one person the same person náà ni wọ́n ní gbogbo kì í fọ́ni lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀mejì Ìgbòho jáde ìbò tí ń fọ́ lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀mẹ́wàá ìbò tí gbọ́ ó ti ń fọ́ gbòho lẹ́ẹ̀mẹ́ ìbò tó fọ́ lẹ́kọ̀ọ́ lákọ̀ọ́kọ́ ìbò yẹn náà ló tún mú sìn ní tí wọ́n torí ẹ̀ tí DSS torí ẹ̀ lọ ká mọ́lé the same thing ló tún padà sí ọ̀rọ̀ Fúlàní náà fi lọ ká mọ́lé the same ọ̀rọ̀ Fúlàní náà ló tún padà sí you were there 2021 22 23 24 25 26 6 good years. 6 good years láàfin anybody gbèjà wa nílẹ̀ Yorùbá Ìgbòho wá dé ó wá bẹ̀rẹ̀ 2026 ẹ̀ wá bọ́sítà ẹ̀ǹké kí ló ń pa yín gbé owó jíjẹ ìlara tẹ̀gbẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ quality yẹn ẹ̀yin OPC lẹ́ni kí ló dé ẹ fọmọlọmọ lẹ́nà ẹ ti sọ pé content creator ni kí ló dé tẹ̀jẹ̀ kó máa create content ẹ̀ lọ àwa tá à ń gbádùn content yẹn ń gbádùn ẹ̀ we so much love those content in fact tó bá ń lóòdù ẹ̀ sórí YouTube 1 million views ló ní ẹ ṣe kọ́ńtẹ́ǹtì tí yín náà kárí ẹ̀yin náà lọ lógbó ẹ má gbàbí tó ń gbà ẹ̀yin náà gbàbò míì ẹ lọ́ máa káwọn èèyàn jáde ká máa rí ẹ̀yin tó bẹ̀ wọ́n bí yín kú bọ́ mọ̀nkì olóṣèlú lọ́ọ̀gá yín gbogbo àmọ̀ sẹ́ni ń wọ aṣọ white kiri tó gbólẹ̀ kẹsàn-án tó ń gbégi kiri lọ́wọ́ inú gbé èwo bó ṣe wà yẹn I am too sure ẹni kó máa bọ̀ Kánò ó drive látẹ̀kọ́ máa lọ Kánò he can never try it Ìgbòho dẹ̀ lè rìn Ìgbòho lè gbé mọ́tò ẹ̀ láti Ìbàdàn tó wà yẹn ó lè drive de Kánò lè drive de Kánò náà Fúlàní kan bá bí ire kan ṣe háì mọ́ àwọn náà ti ẹ̀jẹ̀ tó bá ti gbọ́ pé Ìgbòho wọn ti ẹ̀jẹ̀ try ẹni tán kékeré orí internet ẹni tán kékeré the fear of Ìgbòho is the beginning of wisdom fún wọn ṣe fear Gani wọn ṣe sunkún Gani kiri because it's useless it's very very useless it's a useless Ààrẹ Ọ̀nà Kakanfò he has useless himself ẹ̀wọ̀n àpò ẹ̀rọ pé ìnìkan lẹ́mọ̀ ọ̀rọ̀ sọ ni àbọ̀sọ ní internet ẹ̀ṣọ́ jágàjàgà tèmi ìkéré àwọn tó túmọ̀ ọ̀rọ̀ sọ jù mí lọ máa play gbogbo ọ̀rọ̀ tó sọ sí ní Nàìjíríà sí wọ́n tún dàbí ilẹ̀ onímìlẹ̀ malamu ọmọ Haúsá yẹn jáde ẹgbọ́n ọ̀rọ̀ tó ọmọ Haúsá yẹn sọ. Image from Kebbi State dem say their name na Sai Malam. So the only contribution wey northern Nigeria get to offer Nigeria na to dey produce terrorists. Not only us, we get BH, we get, I no begin call their names because this platform sometimes no dey like am. But the only thing wey we fit contribute give this country na terrorist groups. So far, all the terrorist group where they disturb this country, where they disturb the peace of this country, are all from the north. Their origin are from north. And when people talk say now northern Nigeria be the problem of Nigeria, una go reverse. Where is the lie now? Where is the lie? tẹ́tí gbọ́ àwọn kò ti dá mi ilẹ̀ Gani dẹ́fẹ̀ ká fọwọ́ lẹ́rán ká máa wò wọ́n kàn máa kó wa láwọn ọmọ ká kàn máa sunkún yéé wọ́n ṣẹ̀ gba àwọn ọmọ kan bọ́ta nísìn ní kí ló ń pè lú iná ní Oǹdó àwọn chọ́ọ̀chì tí wọ́n kó jọ sí wọ́n ṣẹ̀ lọ gba àwọn jáde ẹ wo ọmọ bó ṣe rí wọ́n ṣẹ̀ rìlíìsì àwọn ọmọ yẹn
àwọn ẹbí yẹn lẹ̀ ń wò yìí, àwọn ènìyàn ẹlẹ́ni tí wọ́n kó lẹ̀ ń wò yìí. Mo gbọ́ pé bóyá iye kíní kan mílíọ̀nù ṣá ni wọ́n san tán fi rìlíìsì wọn. Ìwọ Gani wà bẹ́ẹ̀, you do nothing. There's nothing you have done so far. See, má lọ ọ̀nà tó jìn, bọ́ sínú igbó etílé, kó o gbẹ́ nìkan ṣo jáde, káwá rí bóyá gbogbo Yorùbá ní máa yẹn. Ìgbòho ń ṣe àárín tó ṣe. But unfortunately you were there. You did nothing. You did nothing. Nothing at all tó ṣe fúnlẹ̀ Yorùbá láti ìgbà tó ti gba oyè Kakanfò. Sọ fún wa nǹkan méjì mẹ́ta, ìjà méjì mẹ́ta tó jà fúnlẹ̀ Yorùbá. Lẹ́yìn pé nígbà tí Wákìlì ń da tó ń dà wọ́n láàmú ní gbọ̀ngàn, àwọn ọmọ ẹ̀ wọ́n lọ bẹ̀, wọ́n rescue, wọ́n gún Wákìlì jáde. Ẹyọ kan ṣo láti 2021, ẹyọ kan tí mo lè rí nìkan jù nìyẹn. Wọ́n wá mọ tó ti fi Ìgbòho ti pa. You know it. Táwọn ọmọ kan bí ẹnu gbà yẹn àmọ́. Kálá mọ̀ ní abá ti tètè sí Ìgbòho onígbẹ́rẹ́ ìpàkọ́, be wary of Gani Adams. Má jẹ́ kó mọ ibi tó lọ mọ́. Àbá ti sọ bẹ́ẹ̀. We don't know. We thought you were a nice man. We thought you have good intention. Àmọ́ pé ìjà ọ̀la àdúgbò ṣe wílẹ̀ ẹjọ́ ìjà lára òtọ́ bọ̀rọ̀ ló bá kiri. We don't know that. Ìgbòho atúwá bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ bàbá mi atún máa dọ̀bálẹ̀, not knowing you are a useless man. Not knowing you are useless as well left hand. O set up fún lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. Ọ̀dọ̀ ẹ ló ń bọ̀ níjọ́ tí wọ́n lọ tán lọ́dọ̀ yaha ní Guru Maharaji. Ògùn ọ̀nà mú pàṣẹ ẹ̀ á tètè fúra. Ẹ mọ ọgbọ́n tó ti Ìgbòho ti pa. You know it yourself that nígbà tí Ìgbòho ń dààmú kiri 2021 there was sanity in Yorùbá land. Wọ́n bí Fúlàní pọ̀ pé kó wá jíyàn gbé Yorùbá land nígbà tí Ìgbòho wà mẹ́. Even during Fúlàní regime there was sanity. Gbogbo alámọ̀ kí ni olúwa fi stand for lower ẹ̀. Níta ṣe tẹ̀lé ni ẹgbẹ́ eléyìí ṣe tẹ̀lé eléyìí máa fi program mi máa gbé gbogbo iṣẹ́ tó bá ṣe ga. That was why I followed him. That's why mi fi padà lẹ́yìn ẹ̀dẹ̀ because the man is sincere, his heart is too pure. Mo ṣe torí owó kò gbẹ́ tí gbowó kò gbẹ́ ní ti lọ́wọ́ ẹnikẹ́ni, ṣé gbogbo tó lọ yẹn ṣé àmọye tó ná ni? Ẹgbẹ́ tó fi fún ẹ̀ lẹ́kọ̀ọ́ tó fi fún ẹ̀ mọ́tò wọn, èlò ló gbà lọ́wọ́ anybody and he said it, ó ní ẹnikẹ́ni tí bá gba $1 lọ́wọ́ ẹ̀ kó wá sọ. He collected no dime. Ó sọ bá kò sí jóyè kankan tó fún kọ́pọ̀, kò dẹ̀ gba kankan lọ́wọ́ ẹnikẹ́ni, ó ń fọwọ́ wa rẹ̀ ṣe, ó ń fi èèyàn lọ́wọ́ dọ́ra. Ẹ̀yin ò náà kankan ọ̀wọ́ ẹmu lásán lẹ̀ ná. Mo wá rí tẹ́nìkan sọ lórí social media pé nǹkan wọ́n rò pé bóyá hyping lórí social media náà fi ń dàrí Ọ̀nà Kakanfò. Wọ́n sọ pé kán gba Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ Ìgbòho. Wọ́n mọ̀ pé mo wọ́ ọ̀rọ̀ yẹn láàárọ̀ mo rẹ́rìn. Wọ́n mọ̀ pé iṣẹ́ lèèyàn ṣe débẹ̀, iṣẹ́ ni Gani Adams ṣe débẹ̀. Ìṣe gbogbo hyping tàn hype sọ hype Ìgbòho ní àbí Ìgbòho ń ṣiṣẹ́ táyé rí kó ń ṣiṣẹ́. Gbogbo wa la ríṣẹ́ tí Ìgbòho ṣe, everybody tọmọdé tàgbà ló ríṣẹ́ tí Ìgbòho ṣe. That's why that name is now a household name. That's why tí ọ̀rọ̀ yẹn tọ́rùkọ ìfijẹ́ household name ẹ̀ máa ọmọ lẹ́yìn ẹ̀ tó fara gbọgbẹ́ tọ́lọ́run ò jẹ́ kí nǹkan kan ṣe wọ́n nítorí Ọlọ́run tó wà lẹ́yìn wọn. Ẹ bọyé wọn ọmọ gbogbo àwọn tó ń bọ́ stars pariwo yìí nínú gbogbo àwọn ọmọ lẹ́yìn tiẹ̀ tó ń bọ́ stars kó dáadáa kan sọ yìí mélòó nínú wọn tó ti ṣá ní píìnì nítorí Yorùbá mélòó? Ẹ wá sọ̀rọ̀ 1990 ẹ sọ̀rọ̀ 2000 ìgbà tí bàbá yín Gani Adams tó ti ń jà ẹ lọ wo 1990 ẹ lọ wo ya 2000 iṣẹ́ tó ṣe ló jẹ́ kó fi ṣe ààrẹ ńgbò bẹ́ẹ̀ ti di ààrẹ tó ń kọ́ kí ni iṣẹ́ ààrẹ? He should divide that post. Ogun ò tí ì lè tán ti fi di ààrẹ nísìnyí tógun ti wá dé tó ti di ààrẹ tógun ti dé kí ni iṣẹ́? Ó retí kan fóun láṣẹ. Ta ni ò mọ̀ nínú gbogbo àwọn tó di governors lẹ́nu? Ta ni ò mọ̀ itú tí wọ́n gà nípa? That's why they don't care about you. That's why they don't give you a damn. That is why they don't even recognize you as human being. That is why back in one power. That was why they went for Igboho. Even while Igboho was on exile. That was why to get go in one way. Tí gbogbo wa ni lórí screen. Tí gbogbo lọ́ba ń bá wí. And you were there. You start there. O jókòó lórí ìjókòó. Aren't you ashamed? Is that not a disgrace? Kápá pé generalism wà lórí ìjókòó. Ẹni tí ò tiẹ̀ sínú àwọn ológun rárá ni wọ́n wá ń pèpè kó wá gba àwọn lẹ̀. Ó ti useless ipò yẹn. The worst Ààrẹ Ọ̀nà Kakanfò tí Yorùbá ní ó ní Gani. Nọ́mbà ni wọ́n sọ. Ṣèṣì tí Ààrẹ Ọ̀nà Kakanfò léegun ọ̀fọ̀ léegun ọjọ́ inú wọ́n tẹ̀ tó máa àìbẹ̀. Àwọn tó ń fún lówó tẹ́jọ́ ń jẹjẹkújẹ tẹ́jọ́ tẹnugbẹ́ kó tẹnu bọ́yọ̀ àwọn yẹn ni kẹ́ ẹ máa ẹ fi Ìgbòho lọ́rùn sílẹ̀ ẹ máa ta sí Ìgbòho wọn. It doesn't have time for you people.
Igboho has planned for Yoruba land. He's concerned about the security of Yoruba land. Yoruba land, you know, gbogbo ṣìkẹ́ yìí ṣe, he doesn't have time for that. Ẹ wá ní kì í ṣe IP orí social media ni wọ́n fi fìyàn jẹ ààrẹ, kì í ṣe IP orí social media. So wọ́n help ẹ̀ lórí social media ni. Àbí Igboho worked, he worked for the IP. Nínú gbogbo àwọn tó ń sọ̀rọ̀ tó ń gbèjà Igboho, 99% wọn náà rí Igboho orí sójú, wọn ò mọ̀ rí. Ìṣèlú dàbí èmi tí mo ń sọ̀rọ̀ Tinubu, mi rí Igboho, mi rí Tinubu rí. Ìfẹ́ la fi sọ àti pé n tó ń ṣe yí àwa kan. The same thing goes for Igboho, ẹlòmíì ò rí Igboho rí. Nínú lẹ́yìn èmi, Ọmọlúkà, Lédìké, Bàbá Èkìtì, àwa tí mo lè sọ àti Saheed Ire, àwa tá a rí Igboho rí, òkè pẹ̀lú Kóìkì, àwa tí mo lè sọ pé a rí Igboho rí, tá a sọ̀rọ̀ ẹ̀ nìyẹn. Mr. Wisdom àbúrò ẹ̀ ni. Kẹ́rìkọ́ tó sọ̀rọ̀ tó kù tó wá lórí Facebook lórí kíní kan tó fi fẹ́ tó ní sí lóye jẹ́ kó máa sọ̀rọ̀ wọ́n nínú wọn òrírí. Gbogbo àwọn tí wọ́n gà ní tẹ́ síta ìpínlẹ̀ wọn á sọ̀rọ̀ àwọn tó bọ̀ ni yọ kó fún wọn 2000. Ẹ ti rí pé ayé wọn ti bàjẹ́, ẹ ti rí pé kò ayé wọn ò ládùn, ẹ rí pé ayé wọn ò láyọ̀, ẹ rí pé kò sí ìgbésí ayé wọn it doesn't head to anywhere. Lẹ́yìn kan dúró lọ́ọ̀ computer building kan wà bẹ́ẹ̀ kan wá taṣọ òṣì kan aṣọ àwọn OPC làwọn ilé ìjọba ń bí gbogbo àwọn arìnṣẹ́ ẹ̀rọ ọmọ kan jáde wọ́n á mú lọ bẹ̀ wọ́n láwọn dájọ́ fún àwọn náà ní kóòtù kí wọ́n fi yàtọ̀ sí bàbá Kọ́lé Oṣó àwọn náà ní kóòtù tiwọn ó tán ìyá ṣe ní OPC wọn nìyẹn wọ́n níyàwó kan gbà ọlọ́kọ̀ọ́lọ́kọ̀ kan pàdánù. That is their attitude. Ẹ̀bí wọn pé kí ni iṣẹ́ tẹ̀ fún OPC ṣe, they have nothing good tán lè sọ ta ló secure ń gbọ́dọ̀ tí secure wà lẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ló dàrú ẹ̀ bọ́ síbẹ̀ kẹ́ lọ secure wa kárí yín ẹ̀dẹ̀ẹ́lẹ́ni wá jáde ó wá ṣe security yẹn ó gbé lórí ó ń dààmú kiri inú gbó rumigéètì inú gbó kiri ó sọ rẹ̀ di ìjìmẹ̀lẹ̀ fi sun ní àná àfi inú gbó ẹni ṣẹ́ẹ̀tì ẹ̀ bọ́rí ni èèyàn fi mansion sílẹ̀ sí Ìbàdàn mansion ẹni tó bá délé Ìgbòho rí ní jókà akájẹ́kù kalẹ̀ mansion ló filẹ̀ sínú bẹ̀ ó bá dẹni wọnú gbọ́dọ̀ torí ìfẹ́ ìní àti àwọn Yorùbá tó kù ẹ̀yin wá jókòó nínú àpàtì ilé ní White House tẹ̀tí good luck fún ilé owó tẹ̀ jàjà ní fi kọ́ ẹ̀ á máa halẹ̀ mọ́ àánú bíbó yìí ṣe 90% àwọn tó sọ̀rọ̀ sí Ìgbòho yìí gbogbo wọn tó bá tẹsẹ̀ lọ o tó bá kúkọ́ pàdé pàtí ayé ò lè recognize wọn lẹ́yìn bàbá wọn nìkan tó ń gbé kiri bọ́mọdé ṣe birthday òun ló máa kọ́ débẹ̀ bẹ́ẹ̀ nìkan ṣe wedding òun ló máa kọ́ débẹ̀ wọ́n wá kọ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land a máa lọ pẹ̀lú entourage àwọn ọmọ tó ń kó uniform wọ̀ what is their job we don't know akó uniform OPC wọ̀ ẹ̀dọ̀ kí ni iṣẹ́ wọn àmọ́ àfi tó bá fẹ́ lọ àrẹ́sì ọkọ tó náà yàwó ẹ̀ tó bá fẹ́ lọ àrẹ́sì kinní kan tó bá fẹ́ lọ gba ìyàwó níyàwó yẹn náà fi ṣe ìkan jáde láìpẹ́ láti Ọ̀wọ̀ ó ní kíkú ẹ̀ náà kọjá bẹ́ẹ̀ ó ní ta ni alẹ́gbẹ́ ìlú Gani àti Gani yá ni oníjà kọ́kọ́ lóòrò àti bùbá fún dánwò pàápàá wọn láwọn Fúlàní halẹ̀ mọ́ wọn lẹ́yìn kùlé ló gbà sá lọ ìlú yẹn lẹ́yìn ló gbèjà wà lẹ̀ Yorùbá ẹ jẹ́ káwọn governors ti ẹ̀ mọ̀ mọ̀ wọ́n ti ẹ̀ mọ̀ mọ̀ kọ́ announce ló yá gbogbo àwọn state governors àti fún wọn Gani láyé ó yá lọ ṣé kárí ẹ̀ ẹ bọ́ ẹ lè rí Gani bẹ́ẹ̀ látàwọn boys síbẹ̀ ni ẹ lè lóun fún rẹ̀ Ìgbòho fúnra rẹ̀ ló ṣe generalismo òun ló lead kí Gani náà lead kárí pẹ̀lú ọ̀lẹ̀kẹ̀ àtàgbàdà tó ṣì tó kó sọ́nù response àwọn ọmọ Yorùbá tó wà lórí platform máa play ẹ̀fọ́ máa ní kọ́ play ẹ̀fọ́ wá kọ̀ọ̀kan iye tó ọ̀tá bá play ti tásìkò fi lọ òun náà ni ó pọ̀ àwọn Yorùbá fi ta lóhùn gan ìyẹn fi hàn mí pé Yorùbá orí wa ti pé we know what we want ni mo ṣe ń béèrè lákọ̀ọ́kọ́ pé kí ni Yorùbá fẹ́ kí la fẹ́ Yorùbá kọ́ kí ni Gani fẹ́ ló yẹ kí n béèrè ẹ máa bí Gani Àìgè Ádámù léèrè ọmọ tápà lè pè ẹ bá wa bí pé kí ló fẹ́ lẹ Yorùbá fi wálẹ̀ pẹ̀lú láìfù wa a ti mọ̀ pé fámìlì Fúlàní ní ẹgbẹ̀sí ayé tó ń lò nífẹ̀ẹ́ wọn dẹ́ni fọ́sẹ̀ ló ń gẹ̀ fi wálẹ̀ pẹ̀lú láìfù wa jẹ́ ká lo láìfù wa jẹ́ ká gbé àgbèsí ayé wa débi kan tú wa sílẹ̀ jẹ́ ká máa bá tiwa lọ gbàgbé a ti fún ẹ Ààrẹ Ọ̀nà Kakanfò máa jẹ́ ẹsẹ̀ ni mo ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá yá ajá rẹ tiwa fúnra wa ìwọ náà dẹ̀ mọ̀ ẹrù ló ń bà I am looking at it ẹrù ló ń bà Gani ṣẹ́gun tó bà lẹ́rù ó mọ̀ pé anytime from now Yorùbá lè yarí pa àwọn òfóhùn láàrẹ mọ́ èyí tó ń bà lẹ́rù yẹn tó ní gbogbo wọn tí kò ń ṣe kò lè ṣe é ìṣe la ní kájọ ṣe ní tùbínùbí tẹ́lẹ̀ èmi promote unity tẹ́lẹ̀ ni mo fẹ́ kí gbogbo àtiwọ́ àti gbogbo kẹjọ ṣe bẹ́ẹ̀ it is now obvious pẹ̀lú tẹ́ǹṣe yìí gbàrà kan ní pé Ìgbòho bẹ̀rẹ̀ báyìí ní Ìgbòho tó lọ lúgbòho náà ti bẹ̀rẹ̀ náà ti jáde fún onígbòho kó páàkì lọ́gbọ́ jáde tó dẹ̀bẹ̀ sí ní ṣépè bíbíríbírí ìyẹn ti wà obvious pé láéláyé òkun àtọ̀sà ní ẹ̀ lè pàdé two parallel lines cannot meet
tó parallelize wa àti Ìgbòho ẹjẹ́ àjọjú ẹ̀ tí ìgbà ṣe kórìí ò pé ẹ̀ ní tìjú ẹ̀ ronú sásìkò tó yẹ ká máa ṣe ìwọ́jú mi èmi òjú ẹ̀rẹ̀ sásìkò tó yẹ ká máa Yorùbá ká fi mọ̀ ṣọ̀kan ká jọ fight common enemy nìkan yìí ó ní wọ́n tún ti dá nílẹ̀ lọ́dọ̀ wọn yẹn ojoojúmọ́ ni wọ́n ń dá kiri yẹn lẹ̀ lóríṣiríṣi àwọn Lakúráwàsì àwọn mẹ̀mánàmù àwọn oríṣiríṣi orúkọ ni wọ́n jẹ́ kàtẹ́ẹ̀ mi business empire lóníkàlùkù sọ́dà wọ́n ti sọ di small scale business tó mú billions wá gbogbo wọn dẹ̀ ni wọ́n ní chief sponsor wọ́n ti sọ di pé tẹ́lẹ̀ ìbá ti eléyìí wọ́n ti tó yàgbá ìyàwó náà yàgbá wọ́n ti sọ wọ́n ti rí wa nílẹ̀ Yorùbá bíi Sùfàyò wọ́n ti rán ọmọ Nàìjíríà bí ọ̀dẹ̀ wọ́n ṣe ń gbé káńgbẹ́ ń gbé Haúsá wọ́n ń gbé Yíbò náà ń gbé Yorùbá sọ́tẹ̀ wà ní ti Yorùbá yìí wọ́n ṣẹ̀ wá tìjú sí wa nílẹ̀ Yorùbá kí gbogbo wa panumọ́ ká máa wá wò it will be appalling for us it will be a full of every one of us gbogbo wa panumọ́ ká máa wò bẹ́ẹ̀ ká máa rẹ́ nìkan tó máa sọ bóyá mo ṣe tán Ìgbòho fi odidi mansion sílẹ̀ ó fàyà lọ kú ẹ wá rí dípò ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ gbogbo nǹkan táwọn Yorùbá kọ̀ọ̀kan jáde tí wọ́n sọ lórí ọ̀rọ̀ pé àní Gani Adams kó jáwọ́ lẹ́yìn Ìgbòho ẹ jáde o. ẹ káàárọ̀ mo kẹ́yìn brọ́dà mi mo kẹ́yìn sísá mi mo kí gbogbo ẹ̀yin bàbá mi mo kẹ́yìn ìyá mi mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá pátá ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o ta ni personal advice àwọn OPC ta ni personal advice àwọn OPC because ká ní mo mọ personal advice àwọn OPC ni ó yẹ kéèyàn mi ò wò bóyá àwọn OPC ní adviser ká ní ẹ ní adviser ni gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń jáde tẹ́ wá ń bú Ìgbòho tẹ́ ń sọ̀rọ̀ sí Ìgbòho tẹ́ ń sọ̀rọ̀ sáwọn èèyàn nílẹ̀ Yorùbá ẹ jẹ́ n sọkọ́ fún yín Ìgbòho kọ́ ní ìṣòro yín o Ìgbòho kọ́ ní problem mi ò support anybody lọ́wọ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn àti Ìgbòho àti Gani Adams èèyàn tó bá tójú ẹ̀ tó lè kápá àwọn aṣebi nílẹ̀ Yorùbá òun lèmi wà pẹ̀lú ẹ̀rín pé mi ò ṣe fídíò lórí anybody bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá Fúlàní jíyọ̀gbé ṣùgbọ́n dìmọ̀ bí mo ṣe ń rí àwọn àgbàlagbà àwọn bàbá nínú OPC tó ń jáde tó ń ṣe fídíò lóríṣiríṣi mú kàn máa ń pè sáwọn pípọ̀ ìṣe wọn ní adviser ni ṣẹ́rí Ìgbòho kọ́ ló jẹ́ káwọn púpọ̀ náà ọmọ Yorùbá kọ́ kẹ́yìn sí yín o nílẹ̀ Yorùbá o wọ́n ní pé ṣẹ́rí orí mi má jẹ́ fi àná ba ẹ̀ní jẹ́ nǹkan tẹ́yìn OPC ti ṣe sẹ́yìn òun ló ń kó bá yín nísìn mi ò lè parọ́ fún yín kò sí ọmọ Yorùbá tàtà tó bí dáadáa nílẹ̀ Yorùbá tó lè gba àtẹ̀yìn OPC mi ò lè parọ́ fún yín kò ń ṣe Ìgbòho ṣe ò bóyá ogun tó wà lẹ́yìn nísìn ṣe ò bóyá ogun Ìgbòho òun làwọn èèyàn ń bá yín jà nínú ogun nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn ni ṣé ẹ mọ̀ nǹkan tẹ́yìn náà ti ṣe sẹ́yìn ni àsìkò tó yẹ kẹ́ wá tún wọ ara yín ṣe kẹ́ tó wúkọ ara yín ṣe àsìkò yẹn lẹ́ wà yìí ẹ kọ̀ wá ń jáde ẹ kọ̀ wá ń wíru ẹ̀yin tó yẹ pé ṣé ẹ mọ̀ nǹkan tẹ́ ti ṣe ni gbogbo àtàwà àwa yìí gan gbogbo àtàwà school táwà ní secondary school a lè ka iye ọ̀rẹ́ wa tẹ́ pa a lè ka iye àwọn classmates wa tẹ́ pa tó jẹ́ pé ọkọ̀ta lèmi ti lọ school Mushin Boys High School mo lọ Mushin Boys High School tó ń pa máa wà ní school báyìí àwọn OPC kọ́ máa ya dé nígbà àwọn OPC tútù bẹ̀rẹ̀ lágọ̀ọ́ àwọn OPC gbogbo àwọn ọmọ school máa ya síta máa bẹ̀rẹ̀ sí ní sálọ lẹ́ka tó mọ̀ ìbọn lè bá bí ọmọ school márùn tọ́jà máa kú tọ́jọ́ ọmọ Yorùbá ní roundabout tún bẹ́ẹ̀ àwọn ọlọ́kadà tó bá dúró tó ń gbèrò tó ń wá ọ̀rọ̀ ajé bọ́ ìfẹ́ bọ́ ọmọ bọ́ ìfẹ́ bọ́yàwó wọn ìbọn máa bà wọ́n ká tó mọ̀ ẹ lè pa ọlọ́kadà bíi mẹ́ta tọ́jọ́ ọmọ Yorùbá àwọn ìyá tó ń tèso ní express tó ń tèso ní express ní after àgọ́ ọ lè máa bọ̀ báyìí kẹ́ tó mọ̀ ẹ máa yìnbọn fún àwọn yẹlẹ́sọ máa kú lẹ́gbẹ̀ẹ́ títì àwọn yẹlẹ́sọ máa kú lẹ́gbẹ̀ẹ́ títì tọ́jọ́ ọmọ Yorùbá gbà mí a lè máa àwọn ọmọ school a lè wà nínú mọ́tò tá a máa lọ́lé tẹ́ bá ti ń bọ̀ pẹ̀lú convoy yìí báyìí tẹ́ ń bọ̀ burúkú tẹ́ ń bọ̀ àwọn onímọ́tò tó ń gbé wa bọ̀ nínú mọ́tò táwọn ọmọ school wa a lè máa bọ̀ báyìí tó bá ti lè block yín báyìí ẹ máa já wọn bọ́lẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí nínú wọn lẹ́gba ni ẹ máa nà driver yẹn àfi tí driver yẹn bá kú tọ́jú ọmọ Yorùbá so àmọye ọkọ ọlọ́kọ ìyàwó níyàwó tó jẹ́ pé ọkọ àtìyàwó lè máa jà ó lè jẹ́ pé ti kẹnu sí ìyàwó ìgbà ìyàwó wá pé yín pé ọkọ òun náà òun ẹ lọ gbé ọkọ ọlọ́kọ ẹ nà àfi tọkọ yẹn bá jáde tó bá máa dijọ́ kejì àgbọ̀n pọ̀kọ yẹn ti kú tó jọ ọmọ Yorùbá àmọye nǹkan tẹ́ ti ṣe fún àwọn ọmọ Yorùbá ló ń jẹ́ káwọn ọmọ Yorùbá bínú sí yín àmọye nǹkan lóríṣiríṣi tẹ́ ti ṣe fún àwọn àmọye ogun tẹ́ ti jà àmọye police station tẹ́ ti sún ní Sọlọ Ọ̀kọ́ta police station ẹ sún mélòó la fẹ́ kà nígbà táwọn àwọn àsùkù lọ́kọ́ta ẹ lè máa jàbọ̀ láti century báyìí ká tó mọ̀ wípé èèyàn àtẹ̀yàn lè máa jà nínú school báyìí bóyá ẹ̀gbọ́n ẹ̀ OPC ni alọ́pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ wà ọmọ àyà wọnú school wọn á bẹ̀rẹ̀ sí nínú anybody nípa kẹ́rù gba ọmọ school máa bẹ̀rẹ̀ sí ní sáré jáde níbi táwọn ọmọ school bá ti ń sáré jáde lọ ìbọn lè bá èèyàn bíi 5 tó máa kú àmọye nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá tó ń jẹ́ kí inú bí àwọn ọmọ Yorùbá kò ń ṣọ̀rọ̀ Sunday Igboho ìtọ́ ẹ̀ mo ṣe ń bèèrè pé ta ni adviser yín OPC ta ni adviser yín ṣe rò bóyá ìtorí Igboho làwọn èèyàn ṣe ń kẹ̀yìn sí yín ni kò ń ṣe ìtorí Igboho ìtorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá ni àmọye nǹkan tẹ́ ti ṣe ìsìn gbọ̀ngàn ló wà kẹ́ tó orúkọ ara yín ṣe kẹ́ tó ara yín pa kẹ́ jáde kẹ́ jà fún ọmọ Yorùbá káwọn ọmọ Yorùbá lè mọ̀ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ àwọn
ẹ mọ̀ pé lójú púpọ̀ ọmọ Yorùbá ọ̀tá ilẹ̀ Yorùbá lẹ́jẹ́ ni ṣẹ́yìn mọ́ ni ìwọ̀n OPC nìkan ló ń gba tó OPC àwọn èèyàn yín nìkan ló lè gba tiyín ṣùgbọ́n ọmọ Yorùbá tó rẹ̀ bá pé tó jẹ́ ọmọ Yorùbá tàtà kò sọ ọmọ Yorùbá tó máa gba tiyín nítorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá so kẹ́ gbé ọ̀rọ̀ Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ẹ jáde kẹjà kó ń ṣe àwáwí ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlagbà tó yẹ ká tiẹ̀ máa bá kinní lórí yín tó yẹ ká tiẹ̀ máa bá kinní lórí yín tó yẹ ká tiẹ̀ máa bá kinní lórí yín ẹ wá dín pé ẹ̀kọ́ kọ́ńsùn ẹ̀kọ́ ń ṣe users kiri ní orí Facebook èmi ò wá sọ̀rọ̀ sí yín mo wá advice yín ni pé ẹ lọ tún wàrà yín ṣe ẹ lọ tún ara ń ṣe ìtorí Ìgbòho kọ́ làwọn èèyàn ṣe ń bá yín jà ìtorí Ìgbòho kọ́ làwọn ọmọ Yorùbá ṣe ń bínú sí yín ìtorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá sẹ́yìn ni ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ o adviser yín lè mi wá bá sọ̀rọ̀ bíkọ́ mo rí pé ó dà pẹ́yìn OPC ẹ̀ ní good adviser nítorí tẹ́ bá ní good adviser ni ó yẹ kó máa caution yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́ kàn wá ń disgrace ẹ mọ̀ pé gbogbo fídíò tẹ́ ń ṣe wá ń disgrace ara yín ni ẹ wá ń disgrace ara yín ni ẹ mọ̀ ní nítorí kò sọ ọmọ Yorùbá tó fẹ́ gbọ́ yín kò sọ ọmọ Yorùbá tó rẹ̀ pé tó fẹ́ tẹ̀lé yín OPC mi ò lè parọ́ fún yín so ẹ gbé tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ Ìgbòho kọ́ ni problem yín bí pé kẹ wá bẹ́ẹ̀ máa tún orúkọ ara yín ṣe nítorí orúkọ yín OPC ti bàjẹ́ gan ṣé mọ̀ ni orúkọ yín OPC ti bàjẹ́ gan tí gbogbo àwọn ọmọ Yorùbá bá bẹ̀rẹ̀ sí ni wá sọ story wọn nípa experience tèmi nípa OPC yẹn Ọ̀kọ̀tà mo ti lọ school mo mọ iye ẹ̀mí ọmọ Yorùbá tó tọwọ́ yín bọ́ lọ́kọ̀tà mo mọ ẹ̀mí ọmọ Yorùbá tó ti ọwọ́ ẹ̀yìn OPC bọ́ lọ́kọ̀tà ṣé onímọ́tò tẹ pa ni ṣọlọ́kadà tẹ pa ni ṣáwọn ọmọ school tó já àwọn ọmọ ọ̀rẹ́ wa tẹ pa ni tó yẹ pé tá bá jáde ní school báyìí ká tó mọ ìbọn lè bá ọmọ school bíi 5 bíi 10 lójúmọ́ mélòó la fẹ́ kà so ẹ̀yin nìkan lọ tún ara yín ṣe kẹ́ gbé tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ Ìgbòho kọ́ ni problem yín nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá ni nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá good adviser tẹ́ bá ní good adviser ó yẹ kó máa kọ́ṣọ́ yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́kọ̀ wá ẹ̀ mọ́ pẹ́ kàn ń disgrace ara yín sí ni ẹ lọ ṣe the needful thing dẹ̀ ní pé ẹ kóra yín jọ tẹ́ bá mọ̀ pé ẹ ti ṣe tán kò sí pé bóyá ẹ ń gbà proof lọ́wọ́ ẹnì kankan kò sí ẹ lè jáde síta ń sì kẹ lọ mú Fúlàní káwọn ìjọba kan wá sọ pé kí káwọn ọmọ Yorùbá má yà síta ni pé ó ṣe jáyìn tẹ lọ mú kínní ni ìjọba máa sọ pé àwọn fẹ́ máa bá jà sọ ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ mọ́ advice yìí ni mo bóyún o tọrọ mi bá dàbí ebú ẹ má bínú o kẹ má lọ gbé àwọn ọ̀ràn wa o. ẹ̀yin lóyè nílẹ̀ Yorùbá ẹ dákun ìgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí àti ìmọ̀bi tí ó já sí Ọlọ́run jẹ́ kó dá síbi tó dáa wọ́n sì ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́ ẹ dákun sórí ọmọ tuntun kò tí mọ wọ́ báyìí lórí ọ̀rọ̀ OPC àti ìlú ẹkùn òun mo fẹ́ sọ̀rọ̀ nípa yìí ṣe rí àwọn èèyàn wa ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra níbi ìlara nígbà tí a ti rí ẹgbẹ́ OPC a rí Àmọ̀tẹ́kùn a rí ìlú ẹkùn a rí SOSAFE a rí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà kí ló dé tí gbogbo wa lè parapọ̀ ká fi ja ìjà tó wà nílẹ̀ yìí tó fi wá jẹ́ pé ìlara ẹnìkan la máa ṣe pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwa OPC torí mẹ́mbà yín ni mí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń sẹnu wátawàta lónìí lórí ọ̀rọ̀ OPC ẹlòmíì ò fojú winá in tó ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá papọ̀ mọ́ ìlú Ìlọrin níjọ́sí ẹlòmíì ò mọ̀ nípa ẹ̀ ó kàn dé from nowhere ó kàn jáwọ́ ni ó kàn sọ̀rọ̀ ó ìdá mi lójú pé ìwọ tó ṣe fídíò tó sọ̀rọ̀ nípa Chief Sunday Igboho tó ní Sunday ehoro ó dá mi lójú pé wàá pẹ̀lú àwọn tó fọ́ ẹgbẹ́ OPC níjọ́sí tí OPC ń jẹ́ OPC àwọn kan ní àwọn Liberty làwọn nínú OPC ẹgbẹ́ ti fọ́ ẹ má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ níjọ́sí láàrin OPC Gani Adams àti Fáṣẹ̀hùn àwọn kan jẹ́ Fáṣẹ̀hùn àwọn kan jẹ́ Fáṣẹ̀hùn Gani Adams àwa dojú ìjà kọra wa àwa ń para wa nínú OPC èmi ò kéré o torí pé kékeré mo wà tí mo ti join OPC ẹni tí ò bá mọ̀ OPC ni mí nígbà tí OPC fi ń jẹ́ OPC ẹ mọ̀ pé nígbà náà lọ́hùn ìlú kọ̀ọ̀kan bánà lè máa fi dá sóònù olúkálùkù mọ̀ ní tí mo sọ̀rọ̀ yìí sóònù Ìnísà ni mí bàbá wa tó jẹ́ bàbá Oòduà wa bàbá ní kọ́lọ́ máa foríjì wọ́n àtàwọn bàbá wa tán ti papòdà àwọn ní bàbá Oòduà wa bàbá tó bí Chief Ẹgbẹ̀jì ìlú Ìnísà Ẹgbẹ̀jì Ìnísà bàbá tó bí Ẹgbẹ̀jì bàbá ní ó ní bàbá Oòduà wa nígbà yẹn OPC ò tí ì mọ̀ sí ajagunbalẹ̀ ilẹ̀ tá ń gbà tá ń jagun gbàǹgbà yẹn kò ń ṣe ilẹ̀ Haúsá o kò ń ṣe ilẹ̀ Ìgbò o láàrin ara wa láàrin ìlú sílùú ń la ti ń jagun gbalẹ̀ bí wọ́n ti bọ́ OPC nìyẹn o OPC fi ń báyàwó OPC sùn ẹjọ́ tí ó kàn wá lọ́wọ́ kàn wá lẹ́sẹ̀ ẹjọ́ ọkọ àtìyàwó wọ́n mú wá bẹ́ẹ̀ sì ni ìwọ tó jó lórí OPC tó jẹ́. ṣé ẹni máa parọ́ ló máa sọ pé lẹ́rìí òun wà lálákejì inú mi dùn nígbà tí mo wo fídíò báyìí inú mi dùn gan OPC mẹ́gbà ni èyí tí mo sọ lẹ́ẹ̀kan allegation tí mo fi kàn wọ́n lẹ́ẹ̀kan tó bá jẹ́ wrong allegation ni ọmọ OPC ló ń sọ̀rọ̀ yìí o kán gbalẹ̀ onílẹ̀ kán gba ìyàwó oníyàwó kí wọ́n pọkọ lọ́kọ nǹkan fi OPC wọn ṣe ń gbà ẹ̀yìn ẹ̀ láyé Gani nígbà Gani ti gba OPC
ẹ máa gbàṣírí tọkùnrin máa tú o ntọ́ fi fọ́ OPC mọ́ Fájìhùn lọ́wọ́ nìyẹn o gbogbo ìgbà tó bẹ̀rẹ̀ kínní yẹn Gani the same Gani Adams 419 ni wọ́n fi ṣe youth leader ló kó àwọn ọmọ tọ́jà àwọn ọmọ olè àwọn ọmọ ajagunbalẹ̀ ló kó wọn jọ ntóhun náà dẹ̀ ṣe nìyẹn ayé ìgbà yẹn lọ bá Ọbásanjọ́ arrest ẹ̀ tọ́kọ akọ́fù sí lọ́wọ́ ìfẹ́ àwọn ti clear ẹ̀wọ̀n tẹ́ẹ̀dì gan ni pa àwọn èèyàn lọ kọ́ máa bó kápá kan tí bọ́ ìtòkọ́ sọ̀rọ̀ yẹn sọ ọ̀rọ̀ tí ó kàn lọ́wọ́ kàn lẹ́sẹ̀ wọ́n pa àwọn ìyá ọlọ́jà ló wá pọ́jà àwọn tó ń fọ́ OPC ṣe gbà yẹn yẹn wíyàrá bàbá Fáṣẹ̀hùn tó dálẹ̀ torí ọmọ Yorùbá ló ṣe dálẹ̀ ẹ má gbọ́ ọ̀nà tọkùnrin máa sọ má bá pè é lọ. OPC fi ń báyàwó OPC sùn ẹjọ́ tí ó kàn wá lọ́wọ́ kàn wá lẹ́sẹ̀ ẹjọ́ ọkọ àtìyàwó wọ́n mú wá bẹ́ẹ̀ sì ni ìwọ tó jó lórí OPC tó jẹ́ ní zóònù yẹn tán mẹ́jọ wá bá òun dóyàwó ẹni yẹn wọ́n wá na ọkọ ìyàwó yẹn àlùbàjẹ́ ni a rí OPC wọ́n pera wọn lóPC tí wọ́n ń jalè nígbà yẹn a rí ìtàn gbèyàn pa aṣáárín wọn lórí TV tán mú wọn nígbà yẹn gbàtẹ́ OPC náà ní gbogbo dáadáa yẹn bẹ̀rẹ̀ o ẹ dákun ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ ìrù ẹkùn ẹ má jẹ́ ká ṣe lára ẹ dákun sí agbára tá a nígbà tí Ọbásanjọ́ wà lórí ààyè yẹn Ọbásanjọ́ ló wà lórí ààyè yẹn gbà yẹn tí OPC fi strong dáadáa gbà yẹn ṣé kò sí agbára yẹn mọ́ sí ni lẹ́ fi ní àfi kí ẹnìkan pàṣẹ fún yín tẹ́ tó wọgbó lọ nígbà tá a bá rí àwọn ìrù ẹkùn táwọn ń wọ igbó Sunday Igboho ó lọ sílùú ẹ̀ wọ́n jẹ́ èèyàn gbé nílùú ẹ̀ ẹ dákun kí ni Sunday Igboho ṣe ganan kí ìlara fi wá pọ̀ báyìí ìwọ ní Sunday Ehoro Sunday content creator kí ló ti ìlara fi pọ̀ ṣé èpè tí wọ́n ní aólẹ̀ tó ṣẹ́ fún ìran Yorùbá ṣé kò tí ì parẹ́ ni wá jẹ́ pé ìran Yorùbá a kì í gbà fúnra wa a kì í fẹ́ nìkan kálẹ̀ tọ́lọ́ bá ti gbà fún a kì í gbà fún nígbà tọ́lọ́ ń gbà fún Gani Adams wọ́n fi Gani Adams ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá gbogbo wa la gbà pé bàbá yìí olórí ogun ni tẹ́nìkan bá lò ní ẹnìkan ó lọ̀la ni ẹnìkan ó faramọ́túnla kí ni lára wa OPC kí ni lára yín ẹ jẹ́ ká sowọ́pọ̀ ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan Àgbẹ̀kọ̀yà OPC ìrù ẹkùn Àmọ̀tẹ́kùn SoSafe gbogbo àwọn ẹgbẹ́ wa tó jẹ́ pé ẹgbẹ́ ọdẹ oríṣiríṣi ẹgbẹ́ nílẹ̀ Yorùbá ló wà ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká wọgbó lọ ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ dákun ẹ bá wa ṣe ìpàdé lórí àwọn pípù yìí ìlara yìí pọ̀ ẹ jẹ́ ká ṣera wa lẹ́yọ̀ kan wọ́n ní tí ọ̀ka bá sáwájú tí paramọ́lẹ̀ bá tẹ̀lé sídò là ń bọ̀ lẹ́yìn kò sẹ́ni tí ó dúró ẹ jẹ́ kí OPC sáwájú kí ìrù ẹkùn tẹ̀lé k'Àmọ̀tẹ́kùn tẹ̀lé k'Àgbẹ̀kọ̀yà tẹ̀lé wọn ò bí yàláyà bandit wọn ò bí yàláyà wọn dáa ẹ wá pín yẹlẹyẹlẹ àwọn kan Sunday Ehoro ó sì dá mi lójú pé ẹ̀yin sì jó OPC sá fídíò tẹ́ ṣe yìí ó dá mi lójú pé ibà Gani Adams sí orí tábàárì ni wọn ò ní kí ẹ má ṣe fídíò tẹ́ fẹ́ ṣe yàbí ó kù díẹ̀ káàtó fúnra Yorùbá o sáà tá a fẹ́ gbalẹ̀ Yorùbá náà ní lọ́wọ́ àwọn ajínigbé àwọn náà là ń ṣe ọbọ̀yọ̀bọ̀ yìí tó bá yá ń sìn ìrù ẹkùn àti OPC á wà fèsì ara wa á mà para wa bẹ́ẹ̀ sì sí ń jọ́ sí láyé Fáṣẹ̀hùn àti Gani Adams ṣe tó kàn lọ́rọ̀ wa nìyẹn ẹ̀yin àgbàlagbà ẹ bá wá nǹkan ṣe sí o ọ̀rọ̀ yìí bí tí ó já sí kò tí ì yé wa o lórí ọ̀rọ̀ àwọn OPC àti ìrù ẹkùn ẹ jẹ́ ká ṣọ́ra fún ìlara ẹ̀ńtọ́lọ́ bá gbà fún Ọlọ́run ti gbà fún nìyẹn o. èèyàn ṣe títí ó gbọ́nú gbó lọ ó ń gbò wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́nà lẹ́jọ́ mẹ́ta ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC ẹ̀yin ọmọ Gani Adams ẹ̀yin lè fà á ẹ̀yin lè dẹ́ wà lálẹ́ torí tá a bá lọ tún ọ̀nà ìlà tó kéde lẹ̀ ẹ̀ lè rí bí kankan fídíò kankan tí Sunday Igboho tó ti bú Gani Adams àbí tó ti bú ọmọ ẹgbẹ́ OPC èèyàn ṣe títí ó gbọ́nú gbó lọ ó ń ṣe akitiyan ó ń gbìyànjú ní pé